ẹja gbígi ọdán káyé wá lè dán ẹja gbígi ọ̀gẹ̀dẹ̀ kó lè dẹ̀ wá pẹ̀sẹ̀ òun abá gbìn òun náà làó ka o bóyá òun ilẹ̀ gbígi orógan òun náà ló máa kà àtiré àtìkà kò sí tó ń gbé ẹja gbìyànjú ẹja ṣe dáadáa ló pé ìkà ò pé àtiré àtìkà kò sí tó ń gbé o elémo fi wọlé sórí ètò yín ètò wa bó ṣe ń lọ lẹ́tọ̀ ètò ni bó ṣe ń lọ orí ìkànnì tí a wà yìí náà ni o ìkànnì NIGBATI TV channel 137 inú StarTime gangan ló wà. Orúkọ tèmi ò yí padà o Tajudeen Adébáyọ̀ tó gbọ́mọ̀ sí olórí ọ̀dọ́ ọmọ níyà mẹ́ta bàbá kan kò sówó kò sọ̀rọ̀ gbéfe mo ti gbé ẹ máa bá mi bọ̀. ẹ wo ìtàn ti èní ó dá lórí arábìnrin kan. Arábìnrin yìí láti ìlú Àsàbà lọ́n ló ti tẹ àtẹ̀jíṣẹ́ sí mi. Arábìnrin yìí wọ́n ní ọmọ 29 years ni àwọn báyé ń sọ ẹ máa bá mi dé o torí ẹ máa dá sí i. Ó ní àwọn tó ń gbẹ́tò yìí tó ń wètò yìí wọ́n mọ̀ pé ọlọ́pọlọ pípé ló ń wètò yìí. Wọ́n ní ọmọ 29 years ni àwọn ọkọ àwọn jẹ́ 40 years ọmọ 40 years ó ní ọkọ àwọn àdẹ́ bí ọmọ méjì fọ́kọ àwọn. àṣẹ parí NYSC wọn tó jẹ́ agùnbánirọ̀ àṣẹ serve Nàìjíríà tán ni àṣẹ ìsìn ìjọba tán pé ọkọ àwọn dẹ̀ ní olóńgbọ́ gbogbo bùkátà ilé. ẹ wo ẹ máa bá mi dé o ìtàn yìí láti ìlú Àsàbà náà ti tẹ̀sẹ̀ sí mi àtẹ̀ránṣẹ́ lọ́n ṣe sí mi. wọ́n ní láti ìlú Àsàbà wọ́n ní ọkọ àwọn ló ń gbọ́ gbogbo bùkátà ilé. kí n má fọ̀rọ̀ gùn àwọn dẹ̀ ní àbúrò àwọn tó ń gbé pẹ̀lú àwọn. àbúrò àwọn dẹ̀ ní obìnrin ní ọmọ 19 years ó ní àbúrò àwọn. wọ́n ní ọkọ àwọn ó ń gbé àbúrò àwọn lọ sí hòtẹ́ẹ̀ ìyẹn ilé ìtura. wọ́n ní kódà ńgbà míì ọkọ àwọn ó máa ń yọ kẹ́lẹ́ wọnú yàrá ibi tí àbúrò àwọn sùn láti lọ bá a lò pọ̀. wọ́n wá ní kíní wá jẹ́ egbò ọkàn fún àwọn. wọ́n náà pẹ̀bí àwọn para àwọn ṣàlàyé bó ṣe ń lọ fún ẹbí àwọn. ẹbí sọ pé kí àwọn dáríjì ọkọ àwọn. ẹ náà rẹ́rìn. ẹbí sọ pé kí àwọn kàn dáríjì ọkọ àwọn. àwọn níbi tí àwọn ń lọ lélẹ̀ pé ní ìgbà tí ẹ pé àbúrò àwọn nǹkan oṣù ẹ̀ tí nǹkan oṣù ẹ̀ bá pẹ́ kó tó wá ọkọ àwọn máa ń fún lóògùn kó lò. ẹ̀pẹ́ ọ̀rọ̀ yẹn lágbára tí nǹkan oṣù àbúrò wọn tó bá pẹ́ kó tó dé ọkọ wọn á fún àbúrò wọn ní lóògùn pé kó lò. nǹkan ń ṣẹlẹ̀ ilé ayé bó ṣe lọ lẹ́tọ̀ ètò ni bó ṣe ń lọ. wọ́n wá ní pé àwọn fẹ́ mú àbúrò àwọn padà sí ilé báyìí. àbúrò àwọn dẹ̀ ní ó yarí pé òun lọ síbi kankan. ó dàbí pé wọ́n ní ọkọ àwọn ó ti promise ẹ̀ pé òun á fi àbúrò ẹ̀ sí school òun á yẹ kí àbúrò ẹ̀ lọ sí iléèwé. so orí ọ̀rọ̀ ẹ̀ ni àbúrò ẹ̀ wá jókòó lẹ́sẹ̀ pé òun ò lọ síbi kankan tí ọkọ ẹ̀ tó bá tó rọ̀ lọ sí iléèwé tó promise òun. arábìnrin dẹ̀ ni pé òun fẹ́ fìgbéyàwó yìí lẹ̀ òun fẹ́ kúrò ń bẹ̀ yẹn. one kò ṣiṣẹ́ lọ́wọ́ àwọn láfi tọ́ àwọn méjì. àwọn ọkọ àwọn dẹ̀ ní ó yarí pé òun kò gbọ́dọ̀ mú àbúrò òun kúrò ní ilé yẹn. ó wá ní kí ni kóun ṣe báyìí òun dẹ̀ fẹ́ nínú èkó èèyàn lọ́rùn. kí ni kóun ṣe ẹ jọ̀ọ́ kí ni kí arábìnrin yìí ṣe. ẹ wá fẹ́ fún obìnrin yìí ẹ fẹ́ fún nímọ̀ràn
ṣe rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fẹ́ pè jáde yìí ẹ má pè o tẹ́ bá wulẹ̀ pé kò kú lè lọ àtẹ̀ránṣẹ́ ni kẹ́ ẹ tẹ̀ bẹ́ẹ̀ ni àtẹ̀jíṣẹ́ òní kẹ́ ẹ tẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080 38 00 27 15 àtẹ̀ránṣẹ́ ni kẹ́ ẹ tẹ̀ sí o ìmọ̀ràn tẹ́ bá fẹ́ kí obìnrin yìí ṣe bí a kò fi ọkọ ẹ̀ lẹ̀ ni àbí kó máa forí tì nǹkan tí a fẹ́ kó ṣe ẹ kàn tẹ̀ síbẹ̀ orúkọ yín agbègbè tí ẹ wà ibi tẹ́ ń gbé so ẹ kàn kọ síbẹ̀ nǹkan tí a fẹ́ kó ṣe ẹ kọ síbẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080 38 00 27 15 abẹ́ẹ̀ náà tẹ̀ ní tàn tẹ́ fẹ́ ká sọ jáde cause àwọn ọlọ́gbọ́n ló ń wò tó yìí ètò bó ṣe ń lọ lórí ìkànnì tí a wà yìí náà ní NIGBATI TV ẹ kàn kọ síbẹ̀ kẹ́ sẹ́ndẹ̀ sí mi WhatsApp má kà jáde ìtàn tí ẹ ra gbọ́ yìí àti àṣàbà òun ló ti ṣẹlẹ̀ ní arábìnrin tó fi tẹ àtẹ̀jíṣẹ́ sí mi tẹ́nu bá tẹ nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn náà ẹ fẹ́ kí àwọn ọmọ aráyé kàn bá yín dá sí kàn fún yín nímọ̀ràn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ yẹn sí nìyẹn mo ti pè yẹn. tá a bá lọ sókè lọ́hùn tá a bá dé nǹkan tó tún ṣẹlẹ̀ nílùú Ajégún Àpápá nílùú Èkó ló máa tún sọ ẹ wò ó ìjà ọ̀dọ́la orúkọ ló máa bàjẹ́ o àti pé ẹ̀yin ọkùnrin ẹ̀yin ọmọkùnrin ẹ̀yin ẹ̀dọ́ tẹ̀ ń jà ẹ̀mí ò láàrọ̀ o ẹ̀mí kò láàrọ̀ ẹ̀mí ò lẹ́sìrà o tí ọba tí ẹni tó bá ti kú ní tiẹ̀ gbé ẹ wò ó ẹ jẹ́ ń dókè lọ tí bá dé kí wá sọ ìtàn náà fún yín. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa bó ṣe ń lọ lẹ́tọ̀ ètò ni bó ṣe ń lọ báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín gan-an báwo ló ṣe ń lọ ní àgbègbè ọ̀dọ̀ yín báwo ló ṣe ń lọ ní ìlú yín báwo ló ṣe ń lọ ní kọ́ńtírì yín gangan torí pé kò ń ṣe Nàìjíríà nìkankan náà ti ń wo NIGBATI ó wà ní ìlú aláwọ̀ funfun náà káàkiri àgbáláyé náà ti ń wò wá báwo gangan ló ṣe ń lọ níbẹ̀ yẹn náà bá a ṣe ń lọ níbẹ̀ yẹn ẹ jẹ́ ká mọ̀ àtẹ̀jíṣẹ́ ní kẹ́ ẹ tẹ̀ sí mi àtẹ̀ránṣẹ́ ní kẹ́ ẹ tẹ̀ sí mi ẹ wá kan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ ìtàn tó fẹ́ sọ yìí ó ṣẹlẹ̀ ní ìlú Ajégún Àpápá ìyẹn Ajérọ̀mí Ìfẹ́lódún local government ibẹ̀ ló ti ṣẹlẹ̀ ẹ jẹ́ fún yín ní ọ̀rọ̀ ìṣítí kan ẹ wò àwọn tá a jẹ́ ọ̀dọ́ ẹ jọ ẹja yára ń brain ẹja fún àwọn ọlọ́pọlọ nísìn ìjọba ó máa dìbò ní ọdún tó ń bọ̀ báyìí sìn máa vote máa wá ní ọdún tó ń bọ̀ ẹ jẹ́ kí àwọn olóṣèlú yìí kó má lò wá nílòkulò ṣe rí àwọn olóṣèlú yìí wọ́n ń lò wá ní o àwọn ọmọ wọn ọ̀n bá a sí nílùú yìí o pọ̀ náà ọmọ wọn ọ̀n sí Nàìjíríà o wáyé tiẹ̀ pé wọ́n máa ní pé káwa ọ̀dọ́ wọ́n máa fún yín ní tọ́rọ́kọ́bọ̀ kẹ́ máa fèsì opponent wọn ṣé ẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ ni èṣù máa ń yá lò ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ yín ẹnu ẹ sọ jí ara yín èló ló ń fẹ́ fún yín ẹ̀mí ò láàrọ̀ ẹ̀mí ò ní extra àbí nísìn ẹni tó ti pa ní tó jẹ́ ọ̀rẹ́ yín tó ti pa láàrin yín ṣé tún padà ń rí padà ni àbí ó tún ní ìbùkún tẹ́ tún jọ pàdé ni tó bá ti kú tiẹ̀ ti lọ ó ti lọ nìyẹn ẹ̀ tún rí mọ̀ torí náà ẹ jọ̀ọ́ ẹja yára ń brain ẹja fún wa lọ́pọlọ tá a máa fi torí pé tọ́rọ́kọ́bọ̀ tó fẹ́ fún wa a máa para wa dànù tẹ́ni tó bá ti kú tiẹ̀ gbé ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ sí títún fẹ́ fún yín nìyẹn nǹkan tó bá fẹ́ sọ yìí ìlú Ajégúnlẹ̀ ló ti ṣẹlẹ̀ nílùú Èkó Ajégún Àpápá níjọba ìbílẹ̀ Ajérọ̀mí Ìfẹ́lódún nígbà tí wọ́n fẹ́ di primary election tí àwọn A and B tó fẹ́ di primary election ẹ jẹ́ wọ́n pé àwọn ọ̀dọ́ tó wà lẹ́yìn A àti ọ̀dọ́ tó wà lẹ́yìn B ó ti yẹ kó ti yé yín mo ṣe sọ A àti B ó ti yẹ kó ti yé yín àwọn tó fẹ́ lọ sí ipò yẹn mò ń pè ní A àti B tó fẹ́ di primary election torí pé
wọ́n fẹ́ lọ so àwọn ọ̀dọ́ tó wà lẹ́yìn wọn lọ́wọ́ ajá yìí mo mọ ìtàn fún wọn ní tilẹ̀ tọ́lọ́ mo mọ ìtàn fún wọn ṣùgbọ́n ìjà yìí ó mú ẹ̀mí lọ ìjà yìí ó mú ẹ̀mí lọ ẹ wò àwọn straight bullet ló ń yìn straight bullet àwọn lèèyàn yìn sókè o wọ́n yìn mọ́ra wọn bẹ́ẹ̀ ẹ̀tẹ̀ káwo tẹ̀ wo píṣọ̀ yìí náà káwo ìran yìí náà ẹ wò nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ náà. I know now, I know. That's why I'm moving by the time. We know them, we know. Ẹ káwọ́ padà sórí ètò yìí ètò wa bó ṣe ń lọ ẹ náà ti rí ìkan tá a fi hàn yín yẹn bó ṣe ṣẹlẹ̀ ńjọ́ ẹ̀ nìyẹn ìgbà tó ń di primary election nílùú Àjẹgúnlẹ̀ Ajérọ̀mífẹ́ lódùn ní kíní ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀dọ́ tó wà lẹ́yìn A àti B tó fẹ́ dìbò primary election lọ́ọ́ para wọn mo mọ ìtàn fún wọn wọ́n yin straight bullet ni ẹ̀yin náà ẹ tẹ̀ ẹ̀rọ arákùnrin ọ̀dọ́ tó wà nù mọ́tò yẹn ẹ̀mí ti bọ́ lára ẹ̀ ẹ wò ẹ jọ ọ̀rọ̀ sí títí mo ra fún yìí ẹ jọ ẹ fi sọ́wọ́ sí yín kí n má fi jẹun torí náà tí ẹ̀yin náà bá ní ìtàn ẹ fi tó àwọn ìlú àwọn Nàìjíríà ọmọ Nàìjíríà létí ẹ jọ ẹ tẹ̀sẹ̀ sí mi kí n lè sọ lórí ètò yìí àwọn ọlọ́gbọ́n olóye ló ń wètò ilé ọgbọ́n ẹ tẹ̀sì ibi tí wọ́n bá ń gbé àdúgbò ibi tí wọ́n bá ń gbé orúkọ yín nǹkan tí ẹ fẹ́ ká sọ lórí ètò ilé ọgbọ́n yìí ẹ fi ránṣẹ́ sí mi ẹ dá yòókù ẹ dáadáa mi iṣẹ́ mi ni màá sọ lórí ètò ẹ dẹ̀ máa kọ́gbọ́n bẹ̀ torí náà tí n bá lọ tí n bá dé nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgboro jẹ́rí gbogbo ẹ̀kọ́ ní ìjọba o ìjọba ó ti di ìjọba àwa ara wa ni ìjọba ó ti di ìjọba àwa ara wa àwọn tó wà lókè ọmọ kan tó lọ sàlẹ̀ ẹ jọ̀ọ́ tí bá dé padà màá kọ̀ntínù ẹ jẹ́ ń dókè lọ. ẹ tún kàbọ̀ padà sórí ètò yín ètò wa bó ṣe ń lọ lètò ètò ni bó ṣe ń lọ nílùú Èkó fẹ́ mẹ́nubà ń sìn bí mo ṣe gbé ní Lagos State ìlú Èkó náà ni mo ṣe ní ojú mi fi rí gbogbo ẹ̀ báyìí kò sí àdúgbò tó máa dé báyìí ilẹ̀ wọn ti kún kódà ilẹ̀ gan ó ti kójú títì ẹ jọ̀ọ́ mo á fi àsìkò yìí bẹ̀ àwọn lọ́mà àwọn PSP nísìnyí àti ìwà ní òjò ńsìn òjò ti ń rọ̀ àwọn alòmíín sìn ọ máa fi opportunity yẹn ọ máa fi dalẹ̀ sínú gọ́tà àbí inú kànáà tó yẹ pé ó tẹ̀ ti kún fún rẹ̀ ọ̀hún tí wàá kó láti jọ ẹ̀ tó bá tó ń dalẹ̀ ilẹ̀ ìdẹ̀tí yẹn tó bá tún dà sínú kànáà á tún máa kún sí ni omi á dẹ̀ máa gbàbẹ̀ wọnú ibi tí ò yẹ kó wọ̀ kódà omi ń wọnú yàrá ìlómì gan tí kànáà bá ti kún wọ́n á rọ ẹ̀yin PSP àbí ẹ̀yin ìjọba ẹ jọ̀ọ́ ọ̀sọ̀ ọwọ́ ìjọba náà lẹ́wà ẹ̀yin PSP ẹ̀yin normal ẹ jọ̀ọ́ ẹ bá ọ lọ sádùúgbò gbogbo Èkó Lagos State ilẹ̀ ti kójú títì kódà gọ́tà ti kún fún dẹ́ẹ̀tì àlòmíì máa take away tó máa fi jẹun tán ọ máa sọ sínú gọ́tà ìgbà tó síbi tó máa sọ sí mọ́ àbí kànáà ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ mi lákòókò yìí àbí tẹ́ ń wò mí lákòókò yìí ẹ jẹ́ bá ń ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ bá ṣiṣẹ́ lórí ẹ̀ jọ ẹ̀yin náà dẹ̀ pé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn ìmọ́tótó ló ń borí àrùn ẹ jọ̀ọ́ gbogbo náà là ń gbàdúrà ká má kó àrùn ká má kó Ebola ká má kó kọ̀ọ̀kan oríṣiríṣi àrùn ló wà ẹ jọ̀ọ́ ń tọ̀ lọ́hùn ẹ̀yin PSP lọ́mà ẹ bá ṣiṣẹ́ sílùú Èkó gbogbo Èkó ti dẹ̀tí báyìí ẹ jọ̀ọ́ tẹ́lẹ̀ tẹ́ pé Èkó yìí ó dàbí London ni táwọn bá ṣe wá láti state mi tó máa wọ Èkó báyìí ọmọ rí pé Èkó mọ́ kò sí dẹ̀tí lẹ́kọ̀ọ́ nísìnyí tó máa wọ Èkó ń sìn Èkó ti dẹ̀tí gbogbo àdúgbò kò sí àdúgbò tí mo wọ̀ tí ó dẹ̀tí
ẹ pé iṣẹ́ mi ni kò sí nǹkan tí ojú wa rí báyìí a máa sọ ṣáá kẹnu gbà wá kó gbà wá láàánú àtà ṣiṣẹ́ yìí kẹnu má pa wá kó gbà wá láàánú àtẹ̀yìntẹ̀ ń wò mí náà kẹnu má pa yín kó gbà yín láàánú àṣẹ Èdùmàrè á dẹ̀ rí bẹ́ẹ̀ tó bó ṣe ń lọ nìyẹn. àlejò jù báyìí lọ lórí ètò ilé ọgbọ́n lẹ́tọ̀ ètò ní ilé ọgbọ́n ojú tẹ fi wò mí ò lè fọ́ o bẹ́ẹ̀ ni títẹ fi ń gbọ́ mi ò lè di ẹ má gbàgbé ìtàn tí mo kọ́ sọ lẹ́ẹ̀kan ìtàn tó ṣẹlẹ̀ lílo àṣàbà tóbìnrin tó tẹ àtẹ̀jíṣẹ́ sí mi ẹ̀yin náà ẹ ní ìtàn kan tẹ́fẹ́ kọ́gbọ́n nú ẹ̀ pé àwọn tó ń gbọ́ ètò yìí tó ń wo ètò yìí ọlọ́gbọ́n ni wọ́n máa fún lọ́gbọ́n tẹ̀nà àmúlò tí ọ̀rọ̀ bá dojúrú ẹ wá ń wọ́gbọ́n tí ẹ máa kọ́ orí ètò ilé ọgbọ́n orí ètò bó ṣe ń lọ tí abala ilé ọgbọ́n tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni bó ṣe lọ lètò ètò ni bó ṣe lọ ṣùgbọ́n abala ilé ọgbọ́n ẹ máa gbọ́ ìtàn tó bá ti ṣẹlẹ̀ lílùú bòmíì ni o ibikíbi tẹ bá wà àtẹ̀jíṣẹ́ ni kí ẹ máa tẹ̀ sí fún mi sórí nọ́mbà tèmi gangan ni o ẹ má pè mí o àtẹ̀ránṣẹ́ ni o àtẹ̀jíṣẹ́ ni kẹ́ ẹ tẹ̀ fún mi o ẹ má pè olórí ọ̀dọ́ o mo kú lí gbé àbótẹ́ lọ́nà nǹkan tẹ́ wá fẹ́ kí n sọ lórí ẹ̀ ẹ kọ síbẹ̀ orúkọ yín agbègbè tẹ́ ẹ wà agbègbè tẹ́ ẹ ń gbé oníkẹ́ fi síbẹ̀ so ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08038002715 tàbí 08021343415 tó mo dúpẹ́ lọ́wọ́ àwọn karamama mi ní àwọn ìyàwòrán mi mo dúpẹ́ lọ́wọ́ wọn òní Wálé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan-an ojú òlìrè lédi ẹ̀ ọkọ̀ sojúlẹ̀ fi ń ṣiṣẹ́ lágbára Ọlọ́run ojú ẹ̀ òlìrè lédi ẹ̀ pẹ́lú ni ẹnu òṣè náà ojú ẹ̀ gan-an kò lè lédi ẹ̀ lágbára Ọlọ́run dẹ̀ lè sọ yọ́ wá ní tá a wọlé ẹ̀ tẹ́ ń wò mí náà Ọlọ́run ní sọ yín di tá a wọlé ojú lọ bá ara èmi gan-an tí mo ń ṣàdúrà fún yín náà mo fẹ́ kórí fún yín bẹ́ẹ̀ ni kórí fún èmi náà Ọlọ́run ní sọ èmi náà di tá a wọlé tó ẹ fẹ́ pè mí fún ìpolówó ọjà ìpolówó òun làgùn mo wò ẹ pè mí sórí nọ́mbà mi gangan ẹ bá fẹ́ kí ètò yìí ẹ fẹ́ polówó lórí ètò yìí ẹ mọ̀ pé tẹ bá polówó ẹ̀ lè kábàámọ̀ tó Tajudeen Àríbáyọ̀ ti gbẹ̀ ọmọ sí olórí ọ̀dọ́ ọmọ níyà mẹ́ta bàbá kan kò sówó kò sọ̀rọ̀ gbé fèbù ti gbé ẹ wo ìlú dọ̀fíàn yá.